ìjọba ti gbẹ́sẹ̀ lé ìdásílẹ̀ kíkọ́ ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà fún ọdún 7. Àwọn aráàlú mà ti fárígá. Bó ló jẹ́? Kí ló fà á? Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ìjọba àpapọ̀ ti fòfin de ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fún ọdún 7 gbáko ní Nàìjíríà. Láti àsìkò yìí lọ, kò sí kíkọ́ àbí ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ kankan mọ́. Téyìí ó sì lọ bẹ́ẹ̀ fún ọdún 7 kó tó di pé wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí ẹ̀. Ṣèbí ìlú tí kò bá sófin ni kò ṣẹ̀ṣẹ̀. Ó ti dòfin nílẹ̀ Nàìjíríà báyìí o láti jìnnà sí kíkọ́ ilé ẹ̀kọ́ gíga fún ọdún 7 gbáko. Àwọn ilé ẹ̀kọ́ tí ọ̀rọ̀ yìí kàn ní ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ fásitì, ilé ẹ̀kọ́ gbogbo nìṣe àtàwọn ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni. Ìjọba ní ìdí ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga ló wà ní Nàìjíríà àmọ́ tí wọn kò ṣiṣẹ́ bó ṣe yẹ. Àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ kò tó láwọn ilé ẹ̀kọ́ kan nígbà tí kò sí ojúlówó ẹ̀kọ́ mọ́ láwọn ilé ẹ̀kọ́ míì. Ọjọ́rú ọjọ́ 13 oṣù kejì ọdún yìí ni ìgbìmọ̀ ìṣàkóso ìjọba àpapọ̀ Nàìjíríà buwọ́lu ìgbésẹ̀ tuntun yìí níbi ìpàdé ìlú kan tí ààrẹ Bọ́lá Tinubu darí rẹ̀ fúnra rẹ̀ nílùú Àbújá. Àmọ́ ṣá o, ìjọba buwọ́lu ìdásílẹ̀ fásitì 9 míì níbi ìpàdé ọ̀hún o. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga ló wà ní Nàìjíríà àmọ́ ẹ̀kọ́ tí àwọn èèyàn ń kọ́ níbẹ̀ kò kájú òṣùwọ̀n mọ́ o. Èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé a kò gbọdọ̀ kówó ra òyì kọ́ mọ́mọ́ kọ́ni lójú. Ó fi kún pé púpọ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ náà ni kò ní àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí àwọn míì kò ní iye olùkọ́ tó yẹ o. Aláùsá sọ pé ọ̀pọ̀ fásitì ìjọba ni kò ṣiṣẹ́ kájú òṣùwọ̀n mọ́. Bẹ́ẹ̀ ni iye àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní fásitì míì dín díẹ̀ ní 2,000. Ní fásitì kan ní ìhà àríwá, òṣìṣẹ́ tó wà níbẹ̀ jẹ́ 1,200. Bẹ́ẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ tó wà ní fásitì náà kò ju 1,000 lọ. Ó fi kún pé àwọn fásitì 200 ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o, tó jẹ́ wípé iye àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò láti wọ ibẹ̀ nínú ìdánwò àjọ JAMB kò tó 100. Kódà ó ní àwọn 24 mìíràn ó tiẹ̀ wá tí akẹ́kọ̀ọ́ kankan kò tiẹ̀ ṣe ìdánwò láti wọ ibẹ̀. Mínísítà náà tẹ̀síwájú pé nínú ilé ẹ̀kọ́ gbogbo nìṣe 75, àwọn kan wà tí akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò láti wọ ibẹ̀ kẹ́kọ̀ọ́ kò ju 99 lọ. Ní ti àwọn ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ iṣẹ́ olùkọ́ni 221, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ kò tilẹ̀ mú ibẹ̀ fún ẹ̀kọ́ wọn nínú ìdánwò JAMB tó kọjá. Aláùsá ní ti ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀ tó yẹ lórí àwọn ilé ẹ̀kọ́ tí kò bá ìgbà mu, ètò ẹ̀kọ́ ní Nàìjíríà yóò dẹnu kọlẹ̀ kọjá àṣìṣe o. Ó ní àsìkò tí wọ́n fòfin de ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ yìí yóò fún ìjọba láǹfààní láti ná owó sí àwọn ilé ẹ̀kọ́ tó wà nílẹ̀ báyìí o, kí wọ́n lè bá ìgbà mu dípò kí wọ́n máa buwọ́lu ìdásílẹ̀ àwọn míì. Ìròyìn fún tàkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí o. Ẹ máa bá wa pín àwọn ìròyìn yìí ká. Bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára. Jígí Alára, ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Ọ̀dọ́mọwá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dọ́mọwá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dọ́mọwá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.